nǹkan mẹ́ta ló bàjá nínú ẹbí wa nǹkan mẹ́ta péré kò kàn àwa yìí àwọn tí wọ́n síwájú ọdún kan èyí méjì náà ti ń fa yé ṣe dá wọ́n fẹ́ ní kẹta kún wọn ní àbáwa Sheikh Sawban àwọn ni wọ́n dúró wípé bàbá fi orúkọ àwọn sínú wàsíyà àwọn wà ní mọ́tàsí wàsíyà yìí ṣe wọ́n ti fa dílé bíi ìjìmá wọ́n fa dílé wàsíyà bíi ìjìmá sẹ̀ríà dẹ̀ àwọn tó tún sẹ̀ríà abáwọn wájú ní ibi sẹ̀ríà àwọn sábà náà mọ̀ kí ó dáadáa wọ́n kí ó dáadáa lọ́wọ́ ẹgbẹ́ bí ẹ̀yàn mọ̀ kí ó aláìsà dáadáa ìbára mọ̀ kí ó ọwọ́ náà mọ̀ kí ó lójú náà mọ̀ kó wá ní ẹni mọ̀ wọ́n sì mọ̀ sẹ̀ríà ní wọn àlefa dídé wà sí àgbé ìjìmá àgbà ní sàbẹ̀sẹ̀ àwọn ومن بدله بعد ما سمعه فإثمه على الذين يبدلونه آية tí bẹ́ẹ̀ wájú tọ́ba kọ̀ wá sí àtà. ọlọ́run ní فمن بدله بعد ما سمعه. فمن بدله بعد ما سمعه. فإنما اسمه على الذين يبدلونه إن الله سميع عليم. wàsíyà ni wípé káfí ìjọba àwọn kágbé òkìkí wàsíyà káfí ìsàkámọ́ káwámú mi káfí fẹ́ pẹ̀lú jíìlù wàsíyà ni. a máa lè ṣe ìjìmá látàrí báyìí ni àwọn afọ àwọn tó kúrò ní masílá ẹtì mílíọ̀nù masọ́ọ́lì ètì níyà àwọn ìṣìmá àríyá àwọn afọ kúrò àwọn jọ. kọ́ọ̀tù bọ́lọ̀ mú òfin wa ọlọ́run fún ara rẹ̀ ẹ̀wọ̀n fi ọlọ́run ṣe àwọn wípé àwọn afọ àlejò kó kí wọ́n sọ wípé òfin yìí o a lè apply yẹ ṣé kí n fún yín lẹ́sàmù tí gbogbo àwọn afáàtì wọn kó jọ yẹ a lè apply yẹ ṣe mọ̀ wípé ṣẹ̀rí àfáà yìí lẹ̀ káfẹ́ àwọn kristian náà ní òkú fàyẹ̀ lẹ̀ bá ń wáyà yẹn ṣẹ̀rí àfáà yìí lẹ̀ so o lè fẹ́ kristian o lè fẹ́ mi alẹ́ kìtà. Àmọ́ láyé Sayyidina Umar táyé Sayyidina Umar ń jẹ́ khalifa ní Sayyidina Umar ń ṣe tẹ̀lé ìgbàlódé ọ̀nà àrà ó ní àyà yìí nígbà tí mùsùlùmí ò tí pọ̀ ní ọ kí ló wá lọ ẹwú ayé Sayyidina Umar lò tó ní àwọn àyà yìí nígbà tí obìnrin ò tí pọ̀ nínú Islam ẹ wọ́n fẹ́ bí ẹ lọ fẹ́ bí síkírọ́nì ṣe ẹ ti ṣọ́ọ̀tì. Gbogbo àwọn ẹni lọ́pọ̀lọpọ̀ ṣọ́ọ̀ṣì kò sí ọjọ́ ẹsẹ̀ ó fẹ́ mi yó. Ìdí àgbọn bẹ̀rù ìdí àgbọn ní sàlẹ̀ yàn àwọn bàbá náà lọ sí mọ́sálásí rẹ̀. Bàbá ìdí àgbọn kú tán ìyàwó rẹ̀ kírísítẹ̀ rẹ̀ ó sì ti mọ́sálásí o. Mọ́sálásí yẹn bẹ̀rẹ̀ títí nsì. So èyí ẹ̀ ṣe ìṣúmáwùn àwọn afáàlẹ́ jókòó wípé nǹkan yóò òfin ni oṣù àwọn òfin Amẹ́ríkà yí padà. Ibẹ̀ lábẹ́ wàbẹ̀ yìí ṣáà kékeré rọ̀ṣúlà. من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوليه ما تولى ونصليه جهنم وساءت مصيرا. ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوليه ما تولى ونصليه جهنم وساءت مصيرا. wàsíyà ọ̀rọ̀ wàsíyà yẹ so ọba lọrin kótó fagilé wàsíyà ṣe dáadáa ó ti ṣe àyẹ̀wò ní consultation gbogbo àwọn ọmọ kéwù ṣe dáadáa wọn jẹ́ abẹnú gbọ́ ọmọ kéwù ṣe dáadáa gbogbo wọn náà fi ọfẹ nu kò sí wípé ẹja fagilé wàsíyà yẹ kò lè wọ́ọ̀kì ìyẹn ń jẹ́ alákọ̀ọ́ tẹ́lẹ̀ tó bẹ̀rẹ̀ nígbà nípa wàsíyà lẹ́yìn after 32 years àbí that's 3 years kò sí lọ sí aláwọ̀ náà ẹja move on ẹja náà tẹ̀lé ogun pọ̀ tí wọ́n kó bá marcus àwọn ẹgbẹ́rún yìí ta nítorí ibi àgbà wípé òun nìkan ni wọ́n bá ja ogun yẹn kọ́ ogun yẹn lọ sógun yẹn kí ogun kan máa wọ̀ lù tí ò ní bá nǹkan tó wà bẹ̀rẹ̀ ẹgbẹ́ pé ogun kan ó lé ìjọba kan ó
ó lé kó ní orí ìjòkó ẹ̀ kọ́mọ̀ bàbá fẹ́ jẹ́ nínú ìlú yẹn ẹgbọ́n rẹ̀ ẹ lọ ní bí àná ẹ lọ Iraq ẹ lọ Syria tí wọ́n ti lé gbogbo àwọn ìjọba wọn ṣẹ́ni kó wọn kà fẹ́ jẹ́ mẹ́rin nǹkan bàjẹ́ mọ́ ká ṣiṣẹ́ bàjẹ́ kan wọ́n ìlú lọ tó bá yẹ wọ́n lọ